káàbọ̀ sí orí ètò OòDUA TV WATCH ibi tá ti máa mú àwọn ètò gidi wá fún yín. Ẹ jọ̀ọ́, ìmọ̀ràn kan ni ọ̀gá wa ní sí Olóyè Sunday Igboho àti Mrs. Onitiri. Ẹ bá wa kẹ́tí sí ká gbọ́. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ pọ̀ nínú struggle tá ń bá lọ ni tọmọ Yorùbá wà lórí ẹ̀ tí wọ́n ń pè ní Yoruba Nation. Ní pẹ̀lẹ́pẹ̀pẹ̀ Yoruba Nation, nígbà tí wọ́n gbé wá torí pé báwọn kan bẹ̀ ni, especially èmi, àwa gbé òsèrà wọn àti Nàìjíríà àti Yorùbá tẹ ní àgbáyé. Àwa rí pé Yorùbá dá tàbá dá dúró lóòótọ́ àjàgùn abára wájà ṣùgbọ́n àparí ẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ motion yìí ó ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ṣùgbọ́n sí ìyàlẹ́nu kò jọ mí lójú o. Gbogbo tó bá ti fẹ́ dá láyé ó gbọ́dọ̀ ní ìdojúkọ, ṣùgbọ́n inú fátàwá kọ́ wọ́n fi tí ọ̀tẹ̀ gbọ́ mi o. Àwọn ibì kan bẹ gbogbo ogun kọ́lé èèyàn máa jà tógun míì bá dé tábà bí fálẹ́ rẹ̀ ọ̀sẹ̀ bá sọ̀rọ̀ tó bá fi jẹ́ ọ̀pẹ̀lẹ̀ mọ́lẹ̀ ó lè ní kó sún kó wòran tàbí kó juwọ́ ju gbàálẹ̀ fógun ọ̀hún, kò lè pa ọ́ ṣùgbọ́n lè fún ọ ní fìrìfìrì. Ẹ̀yin tẹ́ wàá gbọ́ mi tẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí, ẹ jọ̀ọ́ bá mi pín ètò yìí. Gbogbo ìwọ tó ń wò mí tó ń gbọ́ mi tó dẹ̀ ń pín, ọba tó ní ọ láṣẹ lọ́wọ́ Elédùmarè kò ní fi ọ́ lẹ̀ fàyè mú. Olóyè Sunday Igboho ẹ̀yin lẹni mẹ́sẹ̀jì láàárọ̀ yìí, bàbá dámì ẹ̀yin lẹni. Ìfẹ́ tọmọ Yorùbá ní sí ọ ò ní parí láíláí, ṣùgbọ́n mo fẹ́ kó yé yín wípé kì í ṣe gbogbo àwa tá a wà nínú ọkọ̀ Yoruba Nation látorí Ọlọ́run gba Yoruba Nation. Ọ̀pọ̀lọpọ̀ ti rí bí iṣẹ́ ló fi jẹ́ pé 24/7 orí social media lájọkọ̀ sí tí ò ṣe àṣeyọrí kankan nínú ìrìn àjò Yoruba Nation, tí ò tí ì ṣe àṣeyọrí kankan lẹ́yìn ibi tá a bá dé níbi tí Olódùmarè lo májàsọ́ládé ló tán. Ṣùgbọ́n mo fẹ́ kí ó yé yín wípé Sunday Igboho ìwọ nìkan kọ́ lọ́mọ Yorùbá o, Yorùbá pọ̀ o. Má gbàgbé láyé àwọn tó ti ń sọ pé àwọn fẹ́ gba Yorùbá nílẹ̀ lọ́wọ́ ìyá, má gbàgbé o. Ọba tó wà ní májàsọ́lá ó ti ṣiṣẹ́ sílẹ̀, ó kú kó jèrè ẹ̀ jọ torí ìkẹ́ ilé jèrè ẹ̀ ni mo fẹ́ ṣe ṣiṣẹ́ òye. Nínú ọ̀rọ̀ tèmi ó sọ láàárọ̀ yìí lẹ́yìn tí mo sì ṣe ìwádìí sí dáadáa, mi ò kí ń kí ẹ̀ ẹ̀yin tẹ́ bá ṣépè sábẹ́ kọ́mẹ̀ntì yẹn ṣépè, kódà mi ò ní block anybody. Mo wá rí bí pé bí làákàyè tí yín ṣe mọ bẹ́ẹ̀ ṣe rí nànú torí pé ilé ayé yóò fàjà in tó kọjú sẹ́nìkan yìí ló kọ sẹ́lómi. Májàsọ́lá níbi tí ó bá dé yìí bó ní ìrèsè bá kọ̀ tí ò fẹ́ gbá mọ́ ètò ti fínlẹ̀ ò ní parun o. Nínú struggle Yorùbá Nation yìí kí nǹkan fi lọlẹ̀ káríwó tí wọ́n ń pa kó fi lọlẹ̀ ká ẹ fi lè rí tó tò padà, Májàsọ́lá you need to step down. Sunday Igboho ó ní láti fà sẹ́yìn báyìí fún àwọn Madam Onitiri tó yẹ kó rí bí à ń kó òtán gbé lọ́wọ́. Ẹ jẹ́ káwọn náà ó ṣe díẹ̀, ẹ jẹ́ wọn ó ṣe díẹ̀. Tó bá ní ìdí yín, tó bá ní attention yín, wọ́n á pè yín. Sunday Igboho, Májàsọ́lá àtàwọn tó lè kú bẹ́ẹ̀ tẹ́ wà lápá tí yín, ẹ step down. Tó bá jẹ́ pé lótìtọ́ lẹ nífẹ̀ẹ́ Yorùbá tí ẹ fẹ́ kí nǹkan tó, ó máa ń wáyé bẹ́ẹ̀. Ogun ti dé àti ìdè Yorùbá Nation tẹ́ ti ń fẹ́ mọ jagun abẹ́lé fúnra yín. Ṣùgbọ́n Májàsọ́lá ìfẹ́ ayé tán ní sí yín, mọ́ wo ìfẹ́ ayé, wo ohun tí ó pèsè rẹ tí ó pèsè ìran rẹ tí ń bọ̀ ìní kó wò. Olóyè Sunday Igboho haba bẹ́ẹ̀ yẹn kan bá sọ tó yẹ lẹ́yìn ilé ìfún yín pé àwọn kan ní ẹ mọ̀ wọ́rí máa ṣe so wọn nífẹ̀ẹ́ yín, kò sí tó fẹ́ ọ̀fà yín o, kò sí tó fẹ́ ọ̀fà yín o. Wọ́n á fẹ́ kó yé yín pé ayé ló ní mọ́ jòǹso. Sunday Igboho ẹ ní láti step down. Májàsọ́lá ó ní láti kọ́kọ́ ṣe sùúrù for now. Jẹ́ kí àwọn ẹ̀yà Onítìrí à ń kó mọ́ gbé lọ láì ní ṣépè láì ní ṣàdúà. Ẹ jẹ́ káwọn náà gbé débì kan gbà á. Tó bá ti gbà á jọ gbé bẹ́ẹ̀ adúpẹ́ pé wọ́n ní ìpìlẹ̀ ilé, kódà béèyàn bá kọ́ foundation tó ṣe foundation tó ń sìn tó wá kọ́ nítorí kódà kó commercial lé lórí ìpìlẹ̀ níṣẹ́. Májàsọ́lá láti jẹ́ kí gbogbo ariwo awuyewuye tí ń lọ níta yìí kó dẹ́ down kó lọ sílẹ̀. Májàsọ́lá ní láti step down nínú Yorùbá Nation. Ẹni tí ó bá bínú kó bínú, kò sí ní tó fẹ́ wọ́n fà yín o. Ẹni tí ó bá jà kó jà, ẹni tí ó bá pè yín ló lè kó pè yín, ẹni tí ó bá ní jìbìtì ní, ẹni tí ó bá lóṣèlú ló ń ṣiṣẹ́ fún jẹ́ kán sọ. Ayé ò lè ní gbogbo ayé ò lè nífẹ̀ẹ́ yín tán torí pé lẹ́yìn eléyìí ogun míì tó ń bọ̀ o láti wá kojú yín o. Ogun míì ń bọ̀ o láti wá kojú yín o torí pé táwọn ẹ̀wọ̀n yìí ń ṣe yìí tẹ́ ẹ̀ bá step down for now ẹ̀ lè rí wọn tó tò padà, ẹ̀ lè rí wọn tó tò padà. Kábíyèsí Elédùmarè tí ọdún tó ló fi tún parí ẹjọ́ lẹ́ fi mọ́ ọ̀rọ̀. Ìtàn náà sì ń fẹ́ ni pé káyé rí pé àwọn làwọn gbà á.
ẹ jẹ́ kí wọ́n ṣe ẹ jẹ́ kán ṣe díẹ̀ ẹ bá mi pín ètò yìí láṣẹ lọ́wọ́ Elédùmarè ó ní fọjọ́ lọ́jọ́ lọ Olóyè Sunday Igboho àti gbogbo ẹ̀yin tó kúnlẹ̀ Yorùbá tẹ́ nífẹ̀ẹ́ Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ sì gbé dání náà lápá kejì ọba tó nílé ayé yóò sẹ̀san ìwà oníkálukú fún un gẹ́gẹ́ bí èròǹgbà rẹ̀ gẹ́gẹ́ bí àníyàn rẹ̀ sí ìran Yorùbá ọba tó ní wọ́n dúró ti wà mo sọ yìí mo dúró náà o ẹni tẹ́ bá ṣe pé yẹ kiri mi pé ń ṣiṣẹ́ bí làákà yẹn ṣe mọ́ ni ẹ̀yin tẹ́ bá sì understand tí mo sọ ó kù sọ́wọ́ kálukú wa ṣùgbọ́n mo báyìí tẹ́ nífẹ̀ẹ́ mi tẹ́ jólólùfẹ́ tòótọ́ ìyìn nífìgbà kan gbẹ̀kọ̀ pàbọ̀dé fún Yorùbá ìyìn nífìgbà kankan dalẹ̀ Yorùbá ìyìn nífìgbà kankan torí pé tara àmẹ́ nìkan rárá Sunday Igboho sáà sí bàbá mi ò sì mọ̀ wọ́n rí ṣùgbọ́n n tó kù sí ni pé kólóyè step down ìtumọ̀ tẹnumọ́ màá túmọ̀ tó sọ bẹ́ẹ̀ gbọ́ mo mọ̀ kólóyè ò ní gbà torí wọn lágídí wọn ò ní gbà gẹ́gẹ́ bí akọni ṣùgbọ́n tẹ́ ẹ bá gbé yẹ̀wò dáadáa ẹ step down díẹ̀ ẹ jẹ́ káwọn yẹn náà ò gbé tá bá need attention yín àníkẹ́ mọ́ dá wọn lóhùn ṣùgbọ́n ẹ tẹ gbogbo àwọn èèyàn yín tó lè máa bú wọn tó lè máa ṣe gbá torí pé wọn ò ní dákẹ́ tó o bá sọ̀rọ̀ kankan tó o bá gbégbèsè kankan àwọn ọmọ yóò ní dákẹ́ ìjà ni wọ́n sì máa fi jojúmọ́ jà ìran Yorùbá ò ní lè tẹ̀síwájú ó sì yẹ ká tẹ̀síwájú ni o Májàsọ́lá mo tó pòwe yìí mo tó sọ bó ní rèsè bá kọ̀ tí ò fẹ́ gbámọ́ èyí tó fẹ́lẹ̀ ayé ò ní gbàgbé ẹ̀ láéláé èyí kábíyèsí Olódùmarè mọ́ wá gbàgbé owó Yorùbá sọ pé ó máa ń wu ọmọdé kó ṣe bí àgbà ọ̀tọ̀ ta bí ìwé kì í jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìran tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ Májàsọ́lá ẹ má rí bíi pé olóyè fẹ́ downgrade yín ẹ má rí bíi pé olóyè fẹ́ kó yín padà sóko aṣálẹ̀ irọ́ o láti jẹ́ kí nǹkan ó tò ni mo fi sọ ọ̀rọ̀ yìí pé Májàsọ́lá ó ní láti step down for now káwọn yẹn bọ́ wájú fúlì kí wọ́n ṣe tó bá rí ṣe àdúpẹ́ tó bá rí ṣe tó bá dẹ̀ pé yín iyó wà dà tógún ọbẹ̀ wà dà túnṣe ire o. This is ODUA TV Watch. My name remains Oloye Festus, and don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.